Good evening, sir. Good evening, brother. What today? What made you flow, man? Your flow is like I'm gonna die tonight. What can you tell me? What can you tell me now? Àwọn tá a rí ò tí ì tó nǹkan ni. Okay, Larry. A ti rí wọ́ bí ó ti wọ́ 1.4 million báyìí. I'm gonna go. I'm dying tonight. I want me for you, nigga. I want me for you, nigga. Fún mi anything. Kí ni wọ́n sọ gbà tí wọ́n pè? Wọ́n ní kí wọ́n láwọn ó dọ̀là káwọn tó pè fún mi lówó. Ẹjọ́ sílẹ̀ bá mi pé ẹ̀tọ́ ìfẹsẹ̀ nọ́mbà ẹ̀sìn wọ́n kí n pè fúnra mi. Mo ti fẹ́ kú bí ọwọ́ mi kí wọ́n ti dè mọ́lẹ̀ ẹjọ́ flow mà. Láti ti gbé mọ̀ sí mi lórí ẹjọ́ nítorí náà. Wọ́n ti sẹ́ nọ́mbà ẹ̀ kí n pè é darí ilé ẹjọ́. Hello. Hello, sir. Sir.